bàbá o ọ̀rọ̀ mi ń fámójútó bàbá o ọ̀rọ̀ mi ń fámójútó kò yẹ káwọn òbí mi jìyà tèmi ọmọ tún gbé sọ bẹ́ẹ̀ bàbá o ọ̀rọ̀ mi ń fámójútó ọ̀rọ̀ mi di urgent divine intervention olúwa tẹsẹ̀ dúró jésù ọmọdé àfihàn ṣàánú fún mi bàbá o ọ̀rọ̀ mi ń fámójútó kò yẹ káwọn òbí mi jìyà tèmi ọmọ tún gbé ìran méjì ò gbúdọ̀ tó ṣe pọ̀ bàbá mi gbìyànjú títí ó lè bá mi gbọ́n yanu olúwa gbọ́n yanu lára mi ìyá mi gbìyànjú títí ó máa lè bá mi gbọ́n yanu ẹ̀mí mi mọ́mọdé wá bá mi gbọ́n yanu àgbààgbà mẹ́ta tó dá ayé àti ọ̀run ipò tí mo wà yìí ò tẹ́ mi lọ́rùn ni mo ṣe wá olúwa mo pe ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn lórí ọ̀rọ̀ ayé mi ipò tí mo wà yìí ò tẹ́ mi lọ́rùn ni mo ṣe bẹ̀bẹ̀ ó ti tákòkò ẹgbẹ́ mi dìde kíákíá olúwa fà mí dìde lákòókò yìí olúwa fà mí dìde èmi ò lè dókè gùn láàyè ọmọ ọlọ́run fà mí dìde ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá máa jẹ́ jìyà láyé olúwa ìwọ náà sọ bẹ́ẹ̀ olúwa ìyà mà kì í ṣomi ọbẹ̀ bàbá máa jẹ́ jìyà ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá máa jẹ́ jìyà láyé olúwa ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá máa jẹ́ jìyà fáfáfá bàbá fáṣọ ìyà mi yá fáṣọ ìyà ya lára mi àti lára gbogbo ọkàn tó ń gbọ́ mi tó wù mí ní àgbáyé bàbá fáṣọ ọ̀fọ̀ mi yá fáṣọ àìsàn yá lára mi fáṣọ ẹ̀gàn yá lára mi fáṣọ àgàn yá lára mi aṣọ ìtìjú aṣọ ìbànújẹ́ olúwa fàáyà kò fi jóná fáfáfá bàbá fáṣọ ìyà mi yá fáfáfá bàbá fáṣọ ìyà mi yá fáfáfá bàbá fáṣọ ọ̀fọ̀ mi yá bàbá fáṣọ ìyà mi yá gbogbo aṣọ búburú tí ayé fi wọ ẹ̀mí àti ẹ iná ọlọ́run bọ́ lára wa kò ní bá wa wọ 2026 lórúkọ jésù fàdùn sáyé mi olúwa kó má má kóró olúwa ìwọ tó sọ odò mára di dídùn sọ ayé mi di dídùn mú ìkorò kúrò ní ayé mi sọ bẹ́ẹ̀ olúwa mú ìkorò gbogbo tó jọ mọ́ ìkorò ní ayé mi olúwa mú kúrò lónìí lórúkọ jésù fàdùn sáyé mi olúwa kó má má kóró òjò tó rọ̀ sí wúro ló rọ̀ sí rèké ìkorò jáde adùn wọnú ayé mi lọ sọ bẹ́ẹ̀ ìkorò jáde adùn wọnú ayé mi lọ adùn wọnú.